Does it really matter? Ṣé bọ́ ní ọmọ àjànàkú ìyára ni. Kí ni ti ẹ̀gùn? Ṣé bọ́ ní ẹni abíire kì í ríru ni. Kí ló ń jó ẹ lọ́wọ́ gan tó fi jólẹ̀? Wo wá gbọ́ o. Ṣé bọ́ ní tájá bá ń sínwín ni, ó yẹ kó mojú náà ni. Láyéláyé ẹ̀ má tún ẹ̀bà tó má dédé òṣì, má tún ẹ̀bà jí mi o. Ṣó ti gbọ́ o? Mi wọ́n ti pé mo ṣí Báíbù. Débi tí bàmá ní ìwé oníwàásù ni mò ń kà. Jọ̀ọ́ tóbi Ọlọ́run. Kí ni gbogbo ilé tó ń sọ fún mi? Ṣé tẹ́ pé mo lọ ṣe fàájì, mo lọ ṣayé orí tèmi. Kábàárẹ̀ ẹni tí ò máa yé jẹ, ọyọ òòrùn ló wà. Èní fàájì, ọ̀la fàájì. Wo, ó dojú alẹ́ kọ́lọ̀ bí láì tí wọ́n pè ẹrù lòún di. Akéde àgbáyé. Gbé gbogbo ẹnu ẹ sọ̀rùn. Ẹ kú ti lẹ́ni tẹ máa wá tó tẹ máa já kó gun pa sórí ìjókòó. Àbí ẹ ti fẹ́ sọ mí dìdà bí mo ṣe dà. Kí má jayé orí mi lọ́mọ kékeré ara mi jọ kí ni mo ti gbé kí ni mo ti wù. Tọ́ni má jayé mi. Bí wọn. Fi sílẹ̀. Ìwọ ló ń bá pọ́n tí ilé kí. Fi sílẹ̀ ojú ẹ̀sìn ẹ̀ ó ṣú dẹ̀dẹ̀. Ẹ ṣe máa. Káàmọ́ wàá disturb mi mọ́ láyéláyé. Bẹ́ẹ̀ni ẹ tí ọmọ tẹ òwe yàn gidi kan ni mò ń bá pa ni mo ṣe ń pè yín sí. Ìmáàmọ̀ fẹ́ gbádùn máa pè yín sọ̀rọ̀. Ẹ jẹ́ jọ. Ó ìwọ sùn jàre, a ní lectures láàárọ̀. Ẹ nídìí láti sùn ẹ fara wé mi. Hello baby. Wo mo yẹ ṣe ń wọlé báyìí ni. Ìwọ ńkọ́? Okay, ìwọ náà ti dé ní compound. That's good. Ṣòrí. Gbogbo ayé ni mo jẹ lé ní ayé tí mo jẹ lé ní mi jẹ rẹ́rìn. All thanks to you. Mo wà right o. Jọ tó bí Ọlọ́run má pè mí mọ́. Ó mọ gbogbo wàhálà tó fi mí ṣe ni. Mo fẹ́ sùn bí mo ṣe wà yìí ni. Okay dear. Thank you. All right. Bye. Kí ló pè fún wọn gan?
ní sùúrù náà wọ́n dàgbò mi kí ló ṣe é ọlọ́wọ́ mo ní ká ìfẹ́ sọ fún ẹ náà. láyé láàárọ̀ kùtùkùtù ọ̀rọ̀ obìnrin láàárọ̀ kùtù. débi kìlómítà ọ̀rọ̀ obìnrin mo fẹ́ náà. débi ni wọ́n sọ ní ìwọ ló ṣe. bàbá wá junior wá bá mi gbọ́ ọ̀bọ̀ ètò ti bẹ̀rẹ̀. kí ló ṣẹlẹ̀. hear from the nurses one bọ̀bọ̀ brother ẹ ṣàlàyé ara yín. ṣínà máa ta ló jàre ọmọ ọmọ ní káàdì mi sọ fún méjì láti jọ. ọmọ nípa ìṣúná fún mi aláàtì. mo bọ́dọ̀ yẹn ṣe ń gbé mi tó ń fún mi tó ń fún mi sí mo ní pé kò sá ìṣàlàyé fún ọkọ ìlànà lónìí parí lé lórí pé ilé wa ilé tó ń pè lé lórí náà. báwo lọmọ náà ṣe rí. tó bá rọmọ ẹsẹ̀ ní dúró black and shine ó ṣàwọn oníṣẹ́ face call lónìí you are my African queen ọmọ ẹ̀gbọ̀ngàn replica bàbẹ̀ kò sọmọ náà lọ gbà kò sọmọ náà tó máa jọ ṣẹ ọmọ ṣẹlẹ̀ báyìí fi sọ̀rọ̀ jù. so afa ibo ló lọ lálẹ́. mi ò níbi kan tí mo lọ mọ wà ní hostel nínú. débi mo bẹ́ẹ̀ tó ibo ló lọ lálẹ́. mo wà round. ọlọ. ọ̀rọ̀ ó dàgbà wá láti fi èmi nínú ọ̀rọ̀ kí ló máa ṣe yẹ take care. Mr. African food mo lọ múra ó mọ̀ gan first thing my primary assignment nínú school is my education ó wà very important to me alẹ́ àgbẹ̀ ẹ̀ jẹ́ ká yá Daniel, wọlé o. Hey, big boy campus wa. wọ́n ti wọ́n sọ fáfà náà. Ọ̀gá, ẹkúnjọ mẹ́ta, ó wà. wà ọ̀rẹ́ nǹkan débi gbọ́dọ̀ wa. Kò sí ó jáde. bẹ́ẹ̀ ṣe rí èmi nìkan mú wà ní. wọ́n sì bọ̀. Ìwé ìdùnnú èrè àwọn kan wá jọ ọ̀bẹ nílé, ó dẹ̀ wọlé, ó change. Ó dẹ̀ tún tẹ̀lé wọn jáde, òun suspect pé pàtí lọ́wọ́. ẹlẹ́bi náà ó jáde kò sọ fún pọ́n lọ sẹ́ni wẹ̀ but mo bí ó sọ pé màá wà around ìyàn kó màá wà lóstẹ̀. Kò tí ẹ̀ rán, kò wá mílẹ̀. kò dẹ̀ sọ destination tó ń lọ fún ẹ or something bí asmi ti lè get or something. Àtọ̀. Debbie. máa yẹ lẹ́tọ̀. Ṣé tí ń lọ ni? Ó máa ga ọ́. Ṣé mo ti sọ̀rọ̀ jù báyìí? Ìfẹ́ yìí tó bá yẹ wá wá ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run tó jàánú wa òbí tèrè tí kò ní gbọ́dọ̀ ní Ọlọ́run jàánú mi o èmi náà tún máa kọrin òní ni máa kọ. níyì orí ọmọ yẹn kò bẹ̀ẹ́ pé mo rí ẹ kò bẹ̀ẹ́ pé níyì Ọlọ́run kan ní kó jàánú wa ń sìn níyì. Níyì lórí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ pé wọ́n ní ṣé ìwé yẹn ń kà yìí ó fẹ́ ṣe lórí báyìí ní àbí báwo. ẹ má bínú bàbá ẹ káàárọ̀. ìwọ kan má bínú kí ló ṣe ẹ tó fi ronú. mo Mọ́níkà yẹn ni. Mọ́níkà yẹ kó jẹ ìyàwó èyí gbé lókè yẹn. dúdú yẹn n kò mọ̀ pé mo ní. bàbá ó ti pẹ́ tí mo ti rí àbí bóyá máa ń jíjáde kó fún mi nínú hostel yìí ni bàbá. wo gọ́mẹ̀ntì mítì ni àwọn tó yọ ọ̀dẹ̀jù nínú kápọ́sìtì wọlé ẹ̀fọ́ òjò lórí wọn n kò mọ wo ọmọ Mọ́níkà yìí ò ń bèrè wo nísinsìnyí kò tí lè ju bí ìṣẹ́jú márùn-ún lọ́sìn lọ kó tó dé wọ́n fi Chrysler jíìpù yìí ẹ má pè ní. Chrysler. wo kò tí pẹ́ nísinsìnyí kò tí tó ìṣẹ́jú márùn-ún sí iye ìyọ́ mi gbé lọ kódà gan ẹni gbé lọ babaláyé ni ó fún mi 200 naira. kémi náà gbà kémi fẹ́. wọ́n fún Mọ́níkà àtẹ̀mí nìkan wọ́n gbé lọ nínú Chrysler jeep. yóò fi ní mo fi ń kọ àwọn bàbá àti Mọ́níkà ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́tẹ́ òun ni mo fi ń kọ. tọ́wọ́n máa fi tóbi wákàtí mẹ́ẹ̀ẹ́dógún sí
bóyá tó o bá ti sùn tó o bá ti jí. owó máa ti sùn. 50 hours. orí ẹ burú ẹ̀yìn ọjọ́ máa lọ ní àánú 50 hours. ló jẹ́ mi ó ló jẹ́ ìgbà ẹ̀dá àmọ̀ràn. àwọn ọmọléèwé ìyá ọkọ ẹ ló wá bíbá ẹ sí ẹ̀yìn ó ti fi kírísítà ó ti fi gbé wọn lọ ọlọ́run kó ṣàṣàánú yín já ṣé kò dá yìí mo ti sọ fún mi ó jà ṣé mo ṣe gbé borun yìí. bẹ́ẹ̀ bá ṣe nǹkan tó bá ṣe ló ní ojú bẹ̀rẹ̀. ó lè bá ń fọ ọdún aṣọ mi fún ọ̀pá mi ìyá náà. ok ìgbọ́ ṣé lọ́kọ́ wà ní ọkọ̀ wà. fún ẹ̀dá ẹ̀fọ́ ilé ìtàn. David, mi ò ní máa ń ṣe ilé wa. Alpha. pápá Wọn kò bá rẹ̀ rẹ̀. Báwo ni ayé wò ní zọ̀bùzọ̀bù báyìí? David, lórí the same issue náà nìyà ọmọ Monica. Monica. Kí ló ṣe Monica? Wọ́n wọ́n ní ibi ní gbọ́n sí i. Wọ́n á ti fún àwọn sọ fún mi pé iye kan pẹpẹ sí kan síláàtì fún un. Krista ti gbà. Lẹ́yìn tí náà tó gbà wọ́n fi kíṣà jìgbó Monica jáde. ọmọ yóò fọ́ ni gan-an. Àfi tó ra ẹni bá rìn, a máa lè bàrà aṣọ tọrọ. Exams are fast approaching and final year la wà sómọ. Òwò wa ń gbọ́rọ̀ Monica ọmọ kan sọ́kàn. ṣùgbọ́n ní kárí ò bá mi. Carry over my food. Kí ló ń sọ yìí? Extra ni bàbá ìfi ṣeré náà. Extra ló fi ṣeré. Báyìí sọ̀rọ̀ bá ìgbàgbé ẹ̀. Exam àwọn I will do my exam. You know now. I will do my exam gbàgbé but wọ́n don't do lọ́kọ̀ mo sọ fún ẹ sí náà. Ṣé tó nípa ìró yìí náà? Ọ̀gá ẹjọ́ ló ń tẹ máa gbé e. Ọmọ gbogbo àwọn ní ìwọ̀ náà ọ̀gá bẹ́ẹ̀. Ẹyin lẹ mọ̀. àbọ̀dé yín burú ni tí bá mú yín orí kò fẹ́ pọ́nmọ́ wọ́n bá ní ìdá àyẹ̀ tó bá bọ̀ sínú ọgbà yìí wọ́n mọ̀ sí i. ọlọ́gbọ́n ni kó ṣàánú wa lọ́rọ̀ iṣẹ́ yìí mo gbà yìí mo ṣiṣẹ́ lọ́gbà rí ó kò sá kiri owó jẹ́ pé ibi yìí máa ṣiṣẹ́ iye nìkan ó máa rìn sọ sí mi ó ní kò fẹ́ pé mọ́. bàbá sì bàjẹ́ ẹjọ́ orí burúkú ẹjọ́ òṣìṣẹ́ lọ́wọ́ yẹn ní gbogbo orí burúkú òṣì wọlé lọ́sọ̀ fún yìí yẹn. ẹjọ́ torí Ọlọ́run iṣẹ́ tẹ jẹ́ yẹn ta lọ ẹni tó fi iṣẹ́ yẹn mọ́ yín ṣé mo fi ṣe orí burúkú wọn yín ni ọ̀yàn kan wá sí mi báyìí ó fi mọ́tò gbé ó fún mi níye kan báyìí ó fún mi 200 naira báwo lè ṣe jẹ́ àgbàjá ṣe jẹ́ àgbà òṣì àgbà tó lórí tí òfin mọ̀kan ṣó tó ṣe náà. nígbà mọ̀ pé wọ́n ní má bínú jórí wo nǹkan tí mo ṣe mo fi lọ ìgbésí ayé ìwà àti níyì lọ́wọ́ ni o nígbà tí mo rí pé husband and wife ni ẹ̀yin méjèèjì mo rò pé kí n má bà situation ayé yìí jẹ́ pé kí n sọ fún ọkọ yẹn pé àlè ó wá gbé ìwọ jáde ń pé kí n lè sọ fún ọ. ṣe rí ìrànlọ́wọ́ orí burúkú tẹ ṣe yẹn òun ló máa ṣe àkóbá fún yín nínú ọgbà yìí ṣé mo fi ṣẹ́ mọ́ yín nìyẹn àgbà òṣì àgbàrá dáradá àgbà tí ò mọ létò ẹ má lọ́wọ́ ojú orí burúkú wọ́n fún mi 200 naira o ẹ mọ́tò kan lọ́ fi wá gbé o mọ́tò orí burúkú kan ṣe rí ní ayé yín ní ilé ajé yín ni mo sọ. ojú burúkú tẹ gbé sọpọ lórí yín. àtẹnu burúkú tẹ gbé sọpọ lọ yín. láì fi mọ̀ nǹkan tẹ fi máa sọ yẹn. ọdún tẹ bá tún bá mi dán ìwé wò. ẹgbẹ̀yìn àgbà òṣì àgbàrá yẹn. ìwé olùdarí ẹ̀rọ bó bá lọ́jọ́ mi ẹ̀yẹ kó fún mi ní 500 naira ọlọ́run alábímọ́ kò ní sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yìn tó ní ẹ̀yẹ fún mi òun ló bá tí mo fi sọ òwò má bínú kò ní sọ bẹ́ẹ̀ mọ́ jọ má bínú o. Bàbá mo ní ọba gẹ̀ẹ́tì máa yí wa. Bàbá Jamie gẹ̀ẹ́tì máa. Kí ló dé? Ó jẹ́ pé by this time ẹ̀ tí ṣì gẹ̀ẹ́tì fún wa.
ẹni kò mọ̀ pé àwọn olè wọ́n jọ́jẹ́ mójú ní orí èrì mọ́tò ní ẹni òun ni mo yàrá pé bàbá rí tó bá fẹ́ kéwèrè ìlú wọn bó bá bá wọnú bí màá ṣàpá ni ọkọ̀ bí ayélujára ó yẹ yẹn máa bọ̀. ẹ wo kí ló kọ yín pẹ̀lú àwọn olè kí wọ́n lọ sí géètì fún wa jàre. ẹ̀yin ní mo lè ń lọ lórí lágbo méje. wọ́n lọ fún exam. n kò mọ̀ pé ẹ lọ fún ìdánwò ni jẹ́ ìlà ẹ lọ fún ìdánwò gbó mo ti mọ̀ pé bó bá pé ìdánwò yẹ ẹ lọ ṣẹlẹ̀ yìí méjèèjì ọlọ́run aládégbó ẹ̀yin ilé máa pàṣẹ ìdánwò yìí ṣe rí mọ̀nìkà ọkùnrin ti ba ayé ẹ̀jẹ̀ ìyá ayé yìí bàjẹ́ débi ìtawà yìí. kò lè pàṣẹ. ẹ wo ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi ìráyè tí ń làárọ̀ yìí àmọ́ tí mo bá padà dé inú ilé ẹ ṣáà ti wá mọ̀ wípé ilé yìí kò ní gbà wá méjèèjì ẹ ṣáà wà lọ sí géètì. ọkọ lè ṣe kókó. mo ti gbọ́. ẹ jẹ́ ní láti máa bẹ kó tó sí géètì ni ẹ wá sí géètì. ọmọ gbúdọ̀ jà géètì ni yó ọmọ gbúdọ̀ jà o ọmọ gbúdọ̀ jà o. ibi ilẹ̀ wa gbogbo wa báyìí wá yìí a ti fi ilẹ̀ síbi ibi tẹ́ máa jẹ àmọ́lẹ̀ wa yẹn. ẹ̀yin náà lè máa rí gbogbo ẹ wo àwa ti ṣetán àwa ti ń lọ ṣùgbọ́n a máa fi yín sílẹ̀ bí báyìí ẹ̀yin náà lè máa mọ èèyàn tó fọ̀ kadà gbé tó fi nà pẹ́pù gbé tó fi mọ́tò ẹlẹ́sẹ̀ kan tó fi wá gbé máa fi yín sílẹ̀ ibi báyìí lè máa jẹrà. àwọn jamba gọ́ọ̀mẹ̀ tó dé fún yín àtàwọn new tenants tẹ̀ máa ráyè máa ṣòfófó fún. ní ìwò ó kò ní bínú ni o ọmọ onímọ̀ ní ká ìyàwó ẹ̀sìn bóyá yẹ ẹ̀kú lé wọn ni mo jáde ó tún kú mo mú yàyọ mi lórí. mo ní ká girlfriend kí ló ṣe. ó tún kún lọ bàbá yìí. ẹ mi jẹ bàbá. n tó mọ bá yìí ṣe àbíyẹ ẹ̀kú lé wọn ni ẹ wo ní ká. extra yẹ kò gbé. Monica kí ló ṣẹlẹ̀ kí ló dé. kábíyọ̀mà mẹ́jọ máàmù ní first semester mẹ́ta ní second semester. Monica take it easy now. bíbí sílẹ̀ jọ má ní kí take it easy. ṣe ìwọ kọ́ ló bá lẹ́yìn mi jẹ́ ni. kí ló mean. kí ló sáà sí. olóbalẹ̀ ayé ẹ̀ jẹ́ ìwọ fúnra ẹ ló balẹ̀ ayé ara ẹ̀ jẹ́ ìgbà tẹ́mi àti Sandra tá a sọ fún ẹ láàárọ̀ lọ́sàn lóru ṣógbọ́n ni ó ń pẹ́ káyẹ̀ tó bàjẹ́. but Monica kí ló mean kí ló mean èmi àwọn tó máa fi Chris like everyday tó máa ń gbé ẹ lọ sí party everyday ni gbàtí mo bẹ́ẹ̀ sọ ṣógbọ́ ni ṣógbọ́ tamilo náà wọ́n á ní kárí bá ń sìn wọ́n á di pé kíní wo àmọ́ ló bá kú ń pẹ́. guys. ṣé gbọ́ngàn tó sọ ṣé gbọ́ngàn tó sọ. kó dẹ̀ máa wò ó Monica á dẹ̀ bá sọ ṣùgbọ́n ò gbọ́ gbóbi tó bá rẹ̀ dé sí. Monica ọmọ nǹkan tó ṣẹlẹ̀ I'll stand by you ṣùgbọ́n nǹkan tó bá ti di Monday
a máa lọ sí department ó dàbí mo ìmọ̀ at least 2 or 3 lecturers níbẹ̀ máa bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ kó tó bá máa ṣẹlẹ̀ a máa mọ bọ́ yìí máa small thing ni wọ́n kàn máa fò wọ́n lè bá ẹ wave ẹ̀ ṣùgbọ́n. ẹ kí ni 1 2 3 4 5 8